Aláròyé máa wí o. èyí làṣírí ikú tó pa Bàlá ọ̀gá àwọn onísúyà ilẹ̀ Yorùbá. ní nǹkan bíi ọjọ́ mẹ́ta kí ọdún 2024 tó kọjá yìí parí, bí ẹnìkan bá sọ pé ọ̀gá àwọn onísúyà nìbàdàn àti káàkiri ilẹ̀ Yorùbá Malam Bala Yahaya kò ní bá wọn péjú sọdún 2025. bí ọkùnrin náà bá ṣe ń yínmú sí onítọ̀hún làwọn oníbàárà rẹ̀ yóò máa gbé olúwa rẹ̀ ṣépè gidi. ìdí ni pé kò sí nǹkan tó ṣe ọkùnrin ẹni 50 ọdún náà rárá. ìyẹn ni kú ẹ̀ ṣe ń ṣe gbogbo èèyàn ní kàyéfì títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí. inú ọgbà ilé ẹgbẹ́ àwọn oníròyìn Nigerian Union of Journalists NUJ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ládùúgbò Ìyágbọ̀nkú nìbàdàn ni Bàlá ti ń ta súyà ẹ̀. kò sì sí nǹkan kan tó fi hàn pé nǹkan kan ń ṣe é nítorí gbogbo ohun tó máa ń ṣe níbi iṣẹ́ lójoojúmọ́ náà ló ṣe lọ́jọ́ náà pátápátá. ṣùgbọ́n àárọ̀ kùtù ọjọ́ kejì lòkìkí ikú ẹ̀ déédéé kàn káàkiri Ìbàdàn àtàwọn ìlú tí ọwọ́jà rẹ̀ dé nílẹ̀ Yorùbá pé ọ̀gá àwọn onísúyà náà ti jáde láyé. gẹ́gẹ́ bí ìwádìí Aláròyé ṣe fìdí ẹ̀ múlẹ̀, lẹ́yìn tí bàbá náà ti ibi iṣẹ́ dé ló ṣàkíyèsí pé òtútù ń mú òun níwọ̀n ìgbà tí kì í sì ṣe pé àìlera kankan ti ń ṣe é tìtẹ́lẹ̀. ó gbà pé nǹkan gbígbóná lòun nílò láti fi gbọn òtútù náà nù. ló bá ní kí wọ́n po tíì wá fóun. ṣùgbọ́n rírò ní tènìyàn ṣíṣe ni tọlọ́run ọba. àwọn èkúté ilé ni wọ́n padà mu tíì gbígbóná lẹ́yìn tó tutù tán. ìdí ni pé nígbà tí ẹni tí bàbá náà rán ní tíì yóò fi gbé e dé, ẹlẹ́ran ti túkùn, àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin. nígbà tó ń bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí, àbúrò bàbá tó bí Bàlá Alhaji Danjuma Abubakar tó tún jẹ́ olórí àwọn mọ́gàjí sẹ́ríkì àwọn Haúsá nílẹ̀ Ìbàdàn fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí nǹkan tó ṣe ọkùnrin náà títí tí àwọn fi déédéé gbúrò ikú ẹ̀ lójijì. gẹ́gẹ́ bó ṣe sọ, nígbà tó ti ibi iṣẹ́ dé ní nǹkan bíi aago 11 kù ìṣẹ́jú 15 lálẹ́ ọjọ́ yẹn, ó ṣàkíyèsí pé ó fẹ́ ṣe òun bí ibà. ó wáá pe Mètíì nísàlẹ̀ pé kó po tíì wá fóun. lójú ẹsẹ̀ ni Mètíì sì sáré gòkè lọ bá a nítorí òkè ilé pẹ̀tẹ́ẹ̀sì ló ń gbé. nígbà tí Mètíì gbé tíì dé, ó dúró sí ẹnu ọ̀nà ilé Bàlá lórí òkè níbẹ̀. ó na ohùn ké sí i, ó pariwo títí ṣùgbọ́n kò rẹ́ni dá a lóhùn. nígbà náà ló wọ inú ilé lọ bá Bàlá tó sì bá òkú ẹ̀ nílẹ̀ níbẹ̀. bá a ṣe rí ikú Bàlá nìyẹn o. nínú oṣù kọkànlá ọdún tó kọjá yìí, ìyẹn 2024 yìí, ló lọ ṣe ìgbéyàwó ọmọ ẹ̀ obìnrin ní Kánò nítorí ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Bùngúrè nípínlẹ̀ Kánò ní ṣe. kò tí ì ju 40 ọjọ́ lọ tó ti ìlú Kánò dé lẹ́yìn ìgbéyàwó ọmọ ẹ̀ náà ló kú yìí. bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó ṣe rárá. kódà ó lọ síbi iṣẹ́ lálẹ́ ọjọ́ náà pátá ló sì tó darí ti ibi iṣẹ́ ẹ̀ dé. ọjọ́ àbókí ti pẹ́ ní Sábó. ọdún 38 38 years rèé tí Bàlá ti bẹ̀rẹ̀ súyà títà nínú ọgbà NUJ nìbàdàn. súyà rẹ̀ ló sì máa ń gbé àwọn míì wọ inú ọgbà náà láti ọ̀nà jíjìn nìbàdàn. àwọn àjèjì pàápàá tí wọ́n bá ń gba Ìbàdàn kọjá lọ a máa tìtorí súyà Bàlá ya inú ọgbà NUJ nìbàdàn láti ra súyà ọkùnrin náà lọ sí ìlú tàbí ìpínlẹ̀ tí wọ́n bá ń lọ. súyà yìí làwọn oníròyìn tó ń ti ìlú òkèèrè wá sí Ìbàdàn gbádùn tó bẹ́ẹ̀ tí wọ́n fi bẹ Bàlá láti wá máa ta irú ẹran yíyan tó ń tà nìbàdàn yìí lọ́dọ̀ àwọn náà. bẹ́ẹ̀ lọkùnrin ọmọ bíbí ìlú Kánò yìí rán àwọn ọmọọṣẹ́ ẹ̀ láti lọ dá ọjà súyà sílẹ̀ nínú ọgbà NUJ ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú Òṣogbo, inú NUJ ìpínlẹ̀ Ògùn tó wà ní Abẹ́òkúta àtàwọn ìlú míì nílẹ̀ Yorùbá tí gbogbo wọn sì ń tà dáadáa níbi tí kálukú wọn wà títí di bá a ṣe ń kọ̀ròyìn yìí. Ìbàdàn ni wọ́n bí ọ̀gá àwọn onísúyà yìí sí. Yorùbá ẹnu ẹ̀ sì dán mọ́rán ju tọ̀pọ̀ ọmọ Yorùbá gan lọ. èyí ló fà á tó fi jẹ́ pé bí àǹfààní bá wà fún àwọn ọmọ ẹgbẹ́ oníròyìn Ìbàdàn láti dá àwọn ẹ̀yà míì ìyàsọ́tọ̀ kúrò láàrin àwọn Yorùbá, kò ṣeé ṣe fún wọn láti ka Bàlá mọ́ ọmọ Haúsá nítorí olólùfẹ́ gbogbo wọn ló jẹ́. òun pàápàá kò sì bá ẹnìkan jàrí nínú wọn. nítorí bẹ́ẹ̀, lẹ́yìn tí alága ẹgbẹ́ àwọn oníròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀gbẹ́ni Démọ́lá Babalọ́lá kó àwọn oníròyìn sòdí lọ kí wọn, ọ̀tọ̀ tún làwọn àjọ tí wọ́n ń pè ní Ọmọ Yorùbá Tàtà Social Cultural Initiative OYASI náà lọ bá àwọn mọ̀lẹ́bí ẹ̀ kẹ́dùn ikú ọ̀kan nínú wọn tó lọ.
ní nǹkan bí aago 12 ọ̀sán ọjọ́ ẹtì Friday ọjọ́ 28 oṣù kejìlá ọdún 2024 ni wọ́n sìnkú ọ̀gá àwọn onísúyà ilẹ̀ Yorùbá náà sí ìtẹ́ ìsìnkú àwọn mùsùlùmí tó wà ládùúgbò Akínyẹlé nìbàdàn. ìyàwó kan pẹ̀lú ọmọ 6 làláròyé gbọ́ pé bàbá ẹni 50 ọdún náà fi sáyé lọ. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.